ọmọ tó kú ìjọ tó ti ń bá tún cancer kò kú rí ìgbà tó lọ kí lọ hospital ní òye bọ̀ yìí àfìgbà tó kú sí. ọmọ tó kú yìí nísìn ọwẹ́lì òtí ọwẹ́lì rò pé ọwẹ́lì sì wà ń bẹ̀ ìwọ yìí náà ni Ìyábọ̀ Òjó ìwọ yìí náà ni pẹ̀lú ọwẹ́lì. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin yìí ó ti padà sọ̀rọ̀ nípa ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó sọ̀rọ̀ gidi nípa rẹ̀ o ẹ̀yin tèmi wàhálà ńlá ló tún ṣẹlẹ̀ báyìí ẹ máa wà shocked pẹ̀lú nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa arábìnrin yìí ẹ̀yin tèmi ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. ìwọ yìí náà ni pẹ̀lú bọ̀bọ̀ tó kú ní English àwọn English actor yẹn ìwọ yìí ni Ìyábọ̀ Òjó tó àwọn ọmọ ẹ bá ti rí ẹ báyìí kú ni ìwọ yìí ni pẹ̀lú ọmọge campus ìwọ yìí ni pẹ̀lú Ṣeun Ẹ̀físìpọ̀ ìwọ yìí ni pẹ̀lú Bísí Kọ́mọláfẹ́ àbáwọn ọmọ yìí ò sí nínú ẹgbẹ́ Pinkisi ìwọ yìí ni Ọlọ́run mọ ikú tó fi pa wọ́n ìwọ yìí nìkan ni ó gbọ́ pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ kú yẹn kú ó wá make up ọjọ́ tó gbọ́ pé ọmọ yẹn kú ọjọ́ yẹn gangan ló wá make up ó wá pretend kan má bàa rò sí ẹ ti sáré palẹ̀ mọ́ ẹ̀ as usual ẹ ti lọ fi kọ́yàn kan lọ́rùn ẹni tẹ̀lé lọ fún kú ẹ̀kọ́ lọ́rùn pásítọ̀ yẹn ẹ pa bọ́ má jẹ́ rí ẹ̀bẹ̀ Ìyábọ̀ Òjó máa fi òkú tó fi ń pa ẹyẹ máa fi fọ́ orí ìyá ẹ̀ máa fi fọ́ orí ìyá ẹ̀. that 22 Ìyábọ̀ Òjó ó máa ṣe fídíò pẹ̀lú àwọn èèyàn wá fi hàn báyìí àwọn ẹni ò dẹ̀ ní rú làwọn àdẹ̀ lọ carrying bad luck from one place to another olórí burúkú Pọ̀lọ́ ọjọ́ tó ti ń ṣayé ẹ̀ ìgbà tó mọ Pọ̀lọ́ láyé Pọ̀lọ́ bàjẹ́ Davido tó máa ń pọ́n Pọ̀lọ́ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfìgbà tí Pọ̀lọ́ lọ sórí burúkú lọ́dọ̀ Davido tí Davido wá ń pe Pọ̀lọ́ ní Pọ̀lọ́ broke ìwọ lórí burúkú Ìyábọ̀ Òjó yìí náà ni wọ́n ló bá yé Pọ̀lọ́ jẹ. kò mọ̀nà ọmọ Tọ́pẹ́ ẹ for 1 minute ó dẹ̀ lọ fẹ́ lórí burúkú eyín ẹ̀yẹ́ ó dẹ̀ mọ̀nà ọmọ ẹ for 1 minute. Which face? ẹ̀yin náà wò ṣé oyún wà nínú kun eléyìí oyún wà ṣàìmọ̀ wípé nǹkan kan náà lọ gbé ẹni kọ́bà ìdodo yẹn ẹ wò nǹkan tó ń lẹ̀ mọ́ bíbá yìí ṣàìmọ̀ wípé àwọn oyún onírọ́bà èèyàn dúdú àwọn oyún rọ́bà kí ni nylon sticker ló ṣí mọ́ rọ́bà tó ń lẹ̀ mọ́nú òun rèé nítorí ẹ̀ ni ẹ wò bókè ṣe rí ṣé bóyún ṣe máa ń rí rè is this how pregnancy used to look like? Good night guys, see you tomorrow, love you. Káàdì o wà máa lọ sókun ìpàgbé èmi ò reply haters ni máa ń block ni mo ti block ẹ lọ bí yẹda táwọn fans mi bá ń bọ̀ ò gbọ́dọ̀ fẹ́nu sí kò mọ̀nà ọmọ Tọ́pẹ́ fúnṣẹ́jú kan ọjọ́ olówó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kù níbí ọjọ́ òní ọwọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kù ọjọ́ wo ni kí lórúkọ bọ̀bọ̀ tó ṣẹ̀ kú yìí fùfú pregnancy ọ̀bọ̀ kan Alex àbí ọjọ́ òní Alex ṣẹ̀ṣẹ̀ kù gbogbo wọn ló dẹ̀ súnmọ́ gbogbo wọn ló ní nǹkan ṣe pọ̀ mọ́ ikú ń bọ́ mọ́rin ọmọ òfúra gbẹ́kúrin of Nollywood Ìyábọ̀ Òjó apààyàn of Nollywood Ìyábọ̀ Òjó Gistlover abẹ́ẹ̀rí ẹ wò ẹ̀yin èèyàn ṣé bíkún ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bímọ ṣe ń rí rè ṣé ikùn ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bímọ bóyá máa ń rí rè ẹ wò sókè náà máa ń de kinní mọ́ kì í ṣèsàlẹ̀ náà ń de mọ́
ẹ̀rí tó gbé special cameraman dání lọ́jọ́ òkú Orwell tó dégò tó lọ tó ń bọ̀ lọ́jọ́ òkú Orwell ìyá àsìkò olórí burúkú ẹ̀ nídìí gbé special cameraman dání ní lọ́jọ́ òkú Orwell tó make up tó tọ́tẹ̀ ó tún lọ yáwó mọ́tò lọ ni o.